Once again, Koiki Media will bring the work closer to your doorstep. Èní ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kínní ọdún ìyá 2025. A ṣe parí press conference nísìnyí tí a fẹ́ máa lọ fún ìwọ́de wọ́rọ́wọ́ láti máa lọ sí ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Èkìtì. Láti ibẹ̀ lọ a máa kọ̀ sí òfin Èwí Adó Èkìtì. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa bá wa ká lọ pé a ní àfẹ́ ẹ̀sìn jàgídíjàgan lórí ilẹ̀ wa. A fẹ́ ẹni tí a wá sí orí ilẹ̀ bàbá tiwa táwa da ibi báyìí. Nínú ọdún tí gbogbo ọmọ Yorùbá ti fi fohùn papọ̀ pé a ní àṣẹ ẹ̀sìn ṣẹ̀ríà lọ wípé a kì í ṣe jàgídíjàgan nílẹ̀ wa. Àwa ò ń ṣe olíìpáǹlé. Ìlú nọ́ọ̀tì lọ́hùn wọ́n ti lè máa ṣe ìpáàlè bọ̀ ní ọ̀dọ̀ tiwa níbà. A sọ wípé a kì í ṣe ìpáàlè, a kì í dàlúrú. Ẹ̀sìn tiwa ẹ̀sìn alálàáfíà ni tí ò mú ìdàlúrú wá, tí ò mú dání. Ìdí náà ni àjọ agbófinró ọlọ́pàá tí wọ́n fi wà pẹ̀lú wa wípé wọ́n máa wà pẹ̀lú wa láti pé káwọn alákatakítí kan máa wá dá wa lé èdè rú, kọ́ máa wá jáwọ́ ẹ̀rín wa láti ajá kí ìwọ́de tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́. Èèyàn wa ẹ máa bá wa ká lọ. Once again, Koiki Media will bring the work closer to your doorstep. Okay, jẹ́ wo nọ́mbà yẹn wíyá wrong number mo send yẹn sí máa bẹ́ẹ̀. ṣùgbọ́n eléyìí ká ṣe ìgbà náà gbogbo ayé ti gbọ́. Ó ṣàkóbá àwọn náà ṣe gbọ́. So wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ń sìn, wọ́n á dẹ̀ lead wa jáde. So àwọn dẹ̀ máa lọ. Wọ́n ní kí kámẹ́rà off. Wọ́n ní kámẹ́rà off. Jẹ́bẹ́ ẹ̀rọ bí Yorùbá ní kámẹ́rà off. Kámẹ́rà off. Ẹ̀pà kámẹ́rà. Let them first in English so that later the oga will. Yes, sir. Ẹ̀yin wa ẹ má bínú. CP ti fẹ́ CP. Yes, sir. I'm here. Yes, sir. Ọdún náà máa tún wọ̀ ya ọdún náà lọ́wọ́ ìlú mọ́.
mi wá pé ní ẹ̀kọ́ ìdẹ́ta lámì jẹun Gẹ́nsìtì àlàáfíà ní fún àgbòdì. Báyẹ̀ jẹun lẹ́gẹ̀ẹ́ ní ọ̀rẹ́. Ìfẹ́ ló dùn. ká ní kí n fi jẹun kúrò nílé àwọn mi dẹ̀ ti jẹ jẹun. Ìjọba máa jẹ́ rẹ̀ jẹ́ rẹ̀. Ìjọba yóò kú. Ìjọba yóò kú jọ. Gẹ́gẹ́ Ọgbẹ́ ìwà ìdágbà lọ, wọ́n mẹ́gbà kan fún. Àjẹ́ igbó? Àjẹ́?